A kú dédé àsìkò yìí, yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lẹ́hùn náà, à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ní alẹ́ ọjọ́rú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí ti ṣe ọjọ́ kìíní nínú oṣù kẹrin ọdún yìí, òun ló fagilé àwọn ìrìn àjò kan èyí tó yẹ kó rìn lọ sí Ìpẹ̀rù ní ìpínlẹ̀ Ògùn láti lè fi ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Plateau lórí ìkọlù èyí tó wáyé látọwọ́ àwọn agbésùmọ̀mí níbi tí wọ́n ti ṣekú pa èèyàn tó ń lọ bíi 27 ní Jos ní ìpínlẹ̀ Plateau lẹ́yìn àbẹ̀wò àti ẹ̀lẹ́bẹ̀rún èyí tí gómìnà ìpínlẹ̀ Plateau ọ̀gbẹ́ni Caleb Mutfwang tó ṣe sí ààrẹ Bọ́lá Tinubu ní ilé ọba nílùú Àbújá ní ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọjọ́ kìíní nínú oṣù kẹrin ọdún yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan èyí tí ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ àgbà pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú sí ààrẹ Bọ́lá Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà sọ wípé ìrìn àjò náà èyí tó yẹ kí ààrẹ Tinubu kó rìn lọ sí ìpínlẹ̀ Ògùn ló ti fagilé báyìí láti yọjú sí ìpínlẹ̀ Plateau níbi ìṣẹ̀lẹ̀ abàmì èyí tó mú ẹ̀mí àwọn èèyàn tó dín díẹ̀ ní 30 lọ láti wo bí nǹkan ti lọ sí àti ọ̀nà tí wọn yóò bá gbà láti lè dẹ́kun ìkọlù yìí èyí tó ń wáyé ní ìpínlẹ̀ ọ̀hún. Wàyí o, ẹni tí í ṣe ọ̀gá àgbà ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà IG Túnjí Dìsù, òun ló ti kó àwọn ológun ọlọ́pàá èyí tí wọ́n sangun tí wọ́n sì tó gbangba sùn lọ́yẹ̀ kó wọn lọ sí ìpínlẹ̀ Plateau láti lọ rí dáàbò bo ẹ̀mí àwọn ènìyàn, bákan náà fún ìpalẹ̀mọ́ ìrìn àjò ààrẹ Bọ́lá Tinubu sí ìpínlẹ̀ Plateau. Gẹ́gẹ́ bí Ọ̀nànúgà ti wá ṣe lálàyé, ó ní ìrìn àjò sí ìpínlẹ̀ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń bẹ níwájú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní ní gẹ́rẹ́ tó bá ti kúrò ní ìpínlẹ̀ Plateau, ó ní tí ó bá fi di ní ọjọ́ Jímọ̀ tí í ṣe ọjọ́ Good Friday, ààrẹ Bọ́lá Tinubu yóò balẹ̀ sí ìlú Èkó láti lè bá àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ti ọdún Good Friday, ọdún Easter èyí tó ń bẹ ní ìta. Ó ní tó bá fi di ọjọ́ Sátidé tí í ṣe ọjọ́ kẹrin nínú oṣù kẹrin ọdún yìí, bákan náà Tinubu yóò kúrò ní ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Ògùn láti lọ káṣọ lójú àkànṣe kíkọ́ pápákọ̀ òfurufú tuntun èyí tí wọn yóò máa gbà kó ẹrù wọlé láti ilẹ̀ òkèrè sí ìpínlẹ̀ Ògùn àti àwọn bàálù agbérapá méjì èyí tí ó máa kó ẹrù àti ọjà wọlé láti ilẹ̀ òkèrè sí ìpínlẹ̀ Ògùn. Pápákọ̀ òfurufú ọ̀hún èyí tí wọ́n kọ́ sí agbègbè Ìpẹ̀rù ní ìpínlẹ̀ Ògùn ní Tinubu yóò máa káṣọ lójú rẹ̀. Láti bẹ̀ ààrẹ yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú nínú àwọn ìrìn àjò ọ̀hún gẹ́gẹ́ bí ó ti wà nínú ìròyìn èyí tí wọ́n fi léde. Ọ̀kan nínú àwọn olùkọ́ ìròyìn tó tún jẹ́ olóṣèlú àgbà nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ọ̀gbẹ́ni Délé Momodu Owooma ló ti ṣe àpèjúwe ọ̀nà tí ààrẹ Bọ́lá Tinubu ń gbà ṣe ìjọba àti eléyìí tó ń gbà lérò láti darí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ìjọba apàṣẹwàá ti ológun èyí tó fi wé ti olóògbé General Sani Abacha ní ìgbà ayé rẹ̀. Délé Momodu èyí tó sọ wípé ààrẹ apàṣẹwàá òun náà ní ìjọba èyí tí Tinubu ń lò, ó ní ohun tó bá fẹ́ òun ló mọ̀, kò ní bẹ́ẹ̀ sì ré kò fi àyè sílẹ̀ fún àwọn ará ìlú láti sọ ẹ̀dùn ọkàn wọn. Ó ní ṣùgbọ́n ohun tóun fẹ́ ṣe
lòun yóò jẹ́ kó wá sí ìmúṣẹ. Délé Momodu ní irúfẹ́ àwọn ìlànà ìjọba wọ̀nyí fi hàn wípé ìjọba ológun ló ń darí wa ní orílẹ̀-èdè Nàìjíríà àti pé ìjọba tí ojú àánú wọn ti fọ́ òun náà ló ń darí orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí tó fi wé ìjọba olóògbé General Sani Abacha. Délé Momodu èyí tó sọ ọ̀rọ̀ yìí látàrí àwọn ìgbésẹ̀ àti ìlànà èyí tí ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Tinubu ń gbà láti darí orílẹ̀-èdè yìí tó ní ó kù díẹ̀ káàtó nítorí ìlànà ètò ìṣèjọba Tinubu ó mú ìnira wọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kàkà kí nǹkan ó dá sí i ó ní ṣe ló tún bàjẹ́. Ó wá ṣe ní àlàyé wípé àpẹẹrẹ rẹ̀ òun ló fi hàn nínú ètò ìdìbò èyí tí olóògbé Moshood Abiola Kashimawo tó já ewé olúborí nínú ìbò tó wáyé ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 June 12 èyí tí wọ́n kọ̀ jálẹ̀ láti kéde Moshood Abiola gẹ́gẹ́ bí ààrẹ tó já ewé olúborí tí wọ́n dá wọ́rú èyí tó jẹ́ pé láti ìgbà yìí nílùú ò ti fararọ mọ́. Ó ní kàkà kó wá sàn lára ìyá àti bí ń fi ọmọ bí obìnrin sí ni. Ó ní kàkà kéwé àgbọn orílẹ̀-èdè Nàìjíríà kó dẹ̀. Ó ní gẹ́rẹ́ tí Tinubu débẹ̀ ńṣe ló tún le sí i. Ó ní bá a ti ń bọ́ kúrò nínú ìyà kan ńlá ń rárí wọ ọba ìyà èyí tí Délé Momodu ṣe àpèjúwe rẹ̀. Lákòótán kò ṣàì mẹ́nuba ọ̀nà tí àjọ elétò ìbò ilẹ̀ wa INEC tí wọ́n gbà láti yọ orúkọ David Mark àti Rauf Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ akọ̀wé alukoro àgbà fún ẹgbẹ́ òṣèlú ADC wípé ọ̀nà yìí jẹ́ ọ̀nà tó fi hàn wípé Tinubu èyí ní ń darí gbogbo ẹ̀ka kọ̀ọ̀kan léyìí tí ò sì yóò rí bẹ́ẹ̀. Ó ní kí wọ́n wo ọ̀nà èyí tí àjọ elétò ìbò ilẹ̀ wa INEC tí wọ́n gbà fi orúkọ àwọn ìṣàkóso tuntun tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ṣe ìpàdé àpérò wọn ní òpin ọ̀sẹ̀ tó kọjá èyí tí Nyesom Wike tó ń léwá ijú fún tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní dá wọn mọ̀ láwùjọ ayé. Ó ní ó ti fi hàn wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun gan ni ọba dàrúdàpọ̀ èyí tó ń da orílẹ̀-èdè Nàìjíríà rú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Délé Momodu jáde. Ẹ̀wẹ̀ ṣé Yorùbá bọ̀ wọ́n lóhun tó bá jọun ń là ń fi wéra wọn epo ẹ̀pà ló jọ kù sí ẹ̀ lérí o. Ẹni tó jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn tó ti jẹ́ ọ̀kan nínú àwọn agbẹjọ́rò ní orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Délé Fárótìmí Owómà ló sọ wípé ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu tó ń ti ẹ̀ka ètò ìdájọ́ àti ẹ̀ka ètò INEC lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ní ó ti fi hàn wípé gbogbo wọn ni wọ́n ti kùnà láti gbọ́ òtítọ́ ró gẹ́gẹ́ bí Fárótìmí bó ti sọ di mímọ̀. Ó ní nígbà tí àwọn ẹgbẹ́ alátakò tí kó wa àwọn ń gbáradì fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ó ní Tinubu ẹ̀ka ètò ìdájọ́ àti àjọ INEC àwọn ń gbáradì lọ́nà láti dàbàrú gbogbo rẹ̀ tí nǹkan ò ní fararọ ní ẹ̀ka ìdájọ́ àti ìdìbò ilẹ̀ yìí léyìí tí wọ́n ti gbà wípé bí àwọn ọmọ Nàìjíríà tẹ̀ka Tinubu ni ó wọlé bẹ́ẹ̀ sì rèé bí wọ́n fìdí mọ́lé tí ẹnikẹ́ni ò jáde lọ rèé tẹ̀ka Tinubu náà ni ó wọlé nítorí àwọn ọ̀nà màkàrúrù tí wọ́n ti ń piyẹmọ rẹ̀ sílẹ̀ láti da ètò ìdìbò ọ̀hún rú kí wọ́n lè gbànẹ̀bùrú gbé àwọn ọmọ Nàìjíríà láti gbèrú wọn tí wọn yóò fi kéde Tinubu gẹ́gẹ́ bí ààrẹ èyí tó já ewé olúborí. Ó ní ọ̀nà yìí náà ni wọ́n gbà láti yọ orúkọ David Mark àti Arẹ́gbẹ́ṣọlá kúrò nínú orúkọ èyí tí wọ́n dámọ̀ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress. Fárótìmí wá ní bó ti hùn kórí òun gbà wípé tolúwa làṣẹ. Ó ní bí Tinubu bó dáwọ́rú bó sì ṣe dáadáa ó ní nígbà tó bá ṣe tán ó dá òun lójú o wípé yóò kúrò lórí ipò nípa ìdí èyí yóò máa kojú ẹ̀san rẹ̀ lọ́jọ́ alẹ́. Ilé-iṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn tí wọ́n jẹ́ olùgbé ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ní igun mẹ́rin tó gbé ìpínlẹ̀ Ògùn dúró láti jìnnà sí dídà ètò ìbò rú àti jíjí àpótí ìdìbò lásìkò ètò ìdìbò èyí tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027. Ẹni tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn eyín Babáṣèyí Olúṣèyí èyí tó sọ ọ̀rọ̀ náà nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe ìwọ́de káàkiri ìlú àti líla àwọn ènìyàn lọ́yẹ̀
fún ti ìsàmì ayẹyẹ èyí tí wọ́n pè ní Police Week, èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kan lọ́dún tí ti ọdún yìí náà ti bẹ̀rẹ̀ tó sì ṣe wípé ọ̀sẹ̀ kan gbáko èyí ni wọ́n fi máa ṣe oríṣiríṣi àwọn ètò síwájú àṣekágbá ọ̀sẹ̀ tí àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹni tí í ṣe alámòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, ọ̀gá àgbà CP tuntun tí wọ́n ṣẹ̀ gbé wá eyín ọ̀gbẹ́ni Bọ̀dé Ọ̀jájù ní òun náà ló léwájú gbogbo àwọn ikọ̀ ọlọ́pàá yòókù ní ẹ̀ka kọ̀ọ̀kan àti káàkiri àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn láti la àwọn ènìyàn lọ́lẹ̀, ṣí wọn létí kí wọ́n sì mọ ipa ribiribi èyí tí ìka títẹ̀ wọn tí yóò kó fún ìlọsíwájú ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní òun rọ gbogbo àwọn òbí àti alágbàtọ́ láti fa ọmọ wọn létí kí wọ́n sì kì wọ́n nílọ̀ kí wọ́n bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́ wípé ìjọba ilẹ̀ Nàìjíríà òfin kò ní fi àyè sílẹ̀ fún ẹnikẹ́ni láti jí àpótí ìdìbò tàbí láti da ibùdó ìdìbò rú ní ọjọ́ ìdìbò. Wọ́n ní ẹni tí ọwọ́ pálábá rẹ̀ bá ségi onítọ̀hún yóò fimú dánrin òfin ìjọba. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti Yorùbá tí í ṣe ọmọlẹ̀ wa Nàìjíríà, arábìnrin Fúnkẹ́ Akíndélé, òun mà ló ti sọ̀rọ̀ wípé lótìtọ́ lódodo ẹwà àti oge ṣíṣe ó jẹ́ ohun tó dára, ó ní ṣùgbọ́n oge àṣejù ní ìgbà míì a máa bani láwọ̀ jẹ́, gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé tí bọ́tìnì bá pọ̀ jù lára aṣọ a máa ya aṣọ nì. Fúnkẹ́ Akíndélé tó ní àwọn ìgbésẹ̀ àti àwọn ìlànà fífi ẹwà kún ẹwà èyí tó wà ní ara obìnrin tí àwọn obìnrin máa ń ṣe nípa ṣíṣe ìdí èyí tí ìdí yóò fi yọ bọmbọm síta, ó ní tó dáa ni, ó ní ṣùgbọ́n ohun òun náà láti ṣe, ó ní òun ò lè farada ìnira èyí tí kinní yìí tí yóò mú dání fún òun. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà bóun bá rí àwọn obìnrin èyí tí Ọlọ́run bù fún ẹwà lẹ́yìn tó ṣe ìdí dáadáa tàbí eléyìí tó lọ fi owó ṣe ìdí ọ̀hún tí wọ́n pè ní BBL, ó ní tóun bá rí wọn inú òun á máa dùn, òun á sì máa jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn tí máa ń pè wọ́n wípé ó rẹwà lóbìnrin pẹ̀lú ohun tó ṣe yìí. Ó ní òun ò ní kéèyàn kó má ṣoge, ṣùgbọ́n oge àṣejù ni ò dá ó ní bó ti wọn òun tó kóun náà lọ ṣe ìdí kídìí òun yọ bọmbọm èyí tí wọ́n pè ní BBL, ó ní ìnira tó wà ń bẹ̀ gangan ló ń ba òun lẹ́rù àti àtibọ̀tán rẹ̀ lọ́jọ́ alẹ́ kó má di ohun tí ó máa gbá òun lówó lọ tí ó sì fa àìsàn sí òun lára, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Fúnkẹ́ Akíndélé tó ti ẹnu rẹ̀ jáde. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní, títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrè mí nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé a ò ní kú síwájú ògo wa, gbogbo wa là ń dàgbà tá dògbò. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.